Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere kí Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá ṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run ọba lódodo àmín. ará lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò yìí tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti lè fi tọ́ wa sọ́nà nípa bó ṣe yẹ ká máa lo ìgbésí ayé wa. lónìí tá a fẹ́ yẹ̀wò ní fake news èyí tó túmọ̀ lédè Yorùbá sí ìròyìn irọ́ èyí tí àwọn èèyàn máa ń gbé sórí social media àbí sórí traditional media náà láti lè fi misinform, láti lè fi purọ́ fáráàlú, láti lè fi tàwọn èèyàn, láti lè fi sọ tí ọ̀dà ń pa àwọn kan àbẹ́nìkan. gbogbo nǹkan wọ̀nyí ó ti bà àwùjọ débi téèyàn ò lè máa fẹnu sọ. àní gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam tó sì kọ́ wa ní dáadáa hù níwà bọ́mọ gidi tí ń bẹ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ pàpàlágì ń bẹ, bọ́mọlúwàbí ẹ̀dá sí ń bẹ bẹ́ẹ̀ náà làwọn èèyàn lásán ń bẹ. bó làwọn tiwa tó jẹ́ ẹni tó gba Ọlọ́run ọba gbọ́ lódodo tọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere kò sí ní kọ́pì àwọn ọmọ pàpàlágì tí wọ́n ń fi ìròyìn irọ́ sórí social media, tí wọ́n ń tan aráàlú lórí tí ò jẹ́ òdodo, tí wọ́n ń spread káàkiri. tó pé táwọn èèyàn bá ti ní wọ́n rí kó jáde lórí social media wọ́n ti bìlí pé òdodo ni. ọ̀pọ̀ tí sì ń jáde lórí social media bá a ṣe ń wo lọ káàkiri ayé yìí irọ́ wà ńbẹ̀. bó bá rí bẹ́ẹ̀ mo wá pe ọ̀kan nínú àwọn amòfin wa tá a ní láwùjọ kán á bá wa yẹ̀ wò fake news tó wá gbajúmọ̀ yìí kí ni implication rẹ̀ fún Islam, implication wo ló sì wà fáráàlú lórí pé fake news ń trend. àwọn wo ni ká fi ẹ̀bi pé fake news yìí ń lọ, àwọn wo ni ká fi kọ́ lọ́rùn kí kálukú ó lè ṣiṣẹ́ rẹ̀ káwùjọ lè gbádùn. torí wọ́n nílùú tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀, society tó bá sì wà tí ò lófin bó ti kálukú ni wọ́n máa ṣe àwùjọ wọn padà dàrú ni. amòfin wa tán wà níkàlẹ̀ lálẹ́ yìí àwọn náà ni lọ́ọ̀yà Ibrahim Jimoh. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. mo kí amòfin wa káàbọ̀. ẹ lè máa wojú wọn pé ọ̀dọ́ ni wọ́n but wọ́n ti qualify gẹ́gẹ́ bí lọ́ọ̀yà nísìn ó ti lé lọ́dún 22. mo kí yín káàbọ̀. mo ti gbé ọ̀rọ̀ kalẹ̀ lórí tí jẹ́ fake news, kí ni implication rẹ̀ tó rọ̀dọ́ lọ wà nídìí fake news jù, kí ni implication rẹ̀ fún àwa mùsùlùmí àtàwọn tí èsì mùsùlùmí àti aráàlú lápapọ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim.
Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim wa barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama barakta ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamina innaka hamidun majid. àmín. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. àmín. Ọ̀rọ̀ tí ẹ dálẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni náà tó sì yẹ kó máa dẹ́rù ba gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí Allah. because ọ̀rọ̀ social media generally pẹ̀lú àwọn kan tí ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ó ń ti orílẹ̀-èdè wa yìí lọ sí oko parun àwọn èèyàn ò sì fura Ya'zubillah. àwọn èèyàn ò fura rárá bẹ́ẹ̀ sì ni ó yẹ kí àwọn tọ́rọ̀ kàn ó yẹ kán fura náà ó yẹ kán sì mójútó nípa fake news kéèyàn kan bọ́ sórí social media kó máa sọ nǹkan tójú rẹ̀ ò tó kó máa sọ nǹkan tí ó mọ̀ nípa ẹlòmíì láti lè fi bà ẹnìyẹn ló kọjẹ́ kọ́ máa ń sọ tí ò rí bẹ́ẹ̀. kó máa sọ tí ò true nípa ẹ̀sìn láti lè fi bà ẹ̀sìn yẹn jẹ́ kó máa sọ nǹkan tí ò tọ́ nípa ìlú kan láti fi lè bà ìlú yẹn ló kọjẹ́ tí a máa fi gbogbo orú nǹkan báyẹn lẹ̀ láì mójútó nǹkan tó lè pàlúrun ni. Tó máa ní fake news kò sí nǹkan kan tí ń jẹ́ fake news ju wípé n tí ò rí bẹ́ẹ̀ téèyàn ń sọ n tí ò rí bẹ́ẹ̀ téèyàn ń sọ. Tá bá wo irú ìṣẹ̀lẹ̀ yìí ó kọ́mọ̀ gan lórí social media débi wípé kò sígbà téèyàn ó wo orí social media téèyàn ò ní bá yí pé wọ́n ti ju fake news kan síbẹ̀. Ọjọ́ kan bẹ mo kàn sí Facebook mi ni ẹnìkan bá ní ní mọ́ṣáláṣí Jímọ̀ lọ́rin ìfẹ́ dákọ̀ àwọn online media kìíní yẹn ni ó ní mọ́ṣáláṣí Jímọ̀ lọ́rin ẹnìkan fẹ́ gbé ẹbọ síbi ẹ̀yìn rẹ̀ àwọn youth bọ́n ṣe mú un wọ́n ti bẹ̀rẹ̀ sí dáná sun gbogbo nǹkan wàhálà ti ń ṣẹlẹ̀ ẹni tó wá post kìíní yẹn èmi wá comment síbẹ̀ yìí pé ṣé o verify ipe kìíní yìí ó jẹ́ níhùn kó tó di pé wọ́n náà o tún share rẹ̀ ìkọ́ bó ṣe ìbò àtẹn tó post ẹ̀ àtẹn tó share rẹ̀ nǹkan kan náà lẹ́yìn méjèèjì ó bẹ̀rẹ̀ sí bú mi ni lórí pé òun bóun ṣe wà yìí kò sí nǹkan tóun jù sórí social media tí ó jẹ́ níhùn mo kàn gbéra kó lè mi ni mo ṣe lọ sọ́jà ọ̀bànú mo sáré pé everywhere wà calm wọ́n ní wọ́n dáná sun nǹkan níbí kí ló ṣẹlẹ̀ mo á mọ ẹnìkan lọ́jà mo á lọ bẹ́ẹ̀ nìyẹn mo ní kí ló ní lóòótọ́ ni ẹnìkan fẹ́ gbẹ́bọ síbi wọ́n sì ti bọ́n ṣe mú báyìí wọ́n sì hand over rẹ̀ láwọn ọlọ́pàá lọ́wọ́ ó ní kódà kò disturb ọjà títà ìwé tẹ́ni ó sì fi gbé ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí dáná sun nǹkan lọ gbáà irú rẹ̀ wá pọ̀ lọ bẹ́ẹ̀ ìjọ kan náà ń bẹ mo rí tí wọ́n lé ẹnìkan lọ lórí ọlọ́pàá ń pọ̀ sú ẹnìkan ó ń pọ̀ sú àwọn armed robbers wọ́n á ka mọ́ kọ́nà kan kò á rí ibi tí ó lọ mọ́ wọ́n kàn tàbọn mọ́ ọlọ́pàá yẹn ni wọ́n sàpá àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí comment Nàìjíríà yìí ti wá di nǹkan wọ́n kàn ń pa ọlọ́pàá wọ́n kàn ń ṣe gbá ẹnìkan ní sín tó ń wò yìí fíìmù kan ni kìí ṣe kò ṣẹlẹ̀ reality wàláì bí gan padà wá pàdé fíìmù tí mo padà wá rí pé sín tí wọ́n kírètì bí ìgbà tó yẹ pé ó ṣẹlẹ̀ níṣẹ́ báyìí so irú nǹkan báyẹn wá pọ̀ irú nǹkan báyẹn pọ̀ ìgbà tẹ́mi wá wò pé kí ló ń fa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn kankan ni mo kọ́kọ́ rí àkọ́kọ́ òun ni pé freedom wa pọ̀ Nàìjíríà àwọn èèyàn ní freedom tó kọjá tó yẹ kí wọ́n ní. irú ẹ̀yin bàbá wa tọ́lọ̀ ní kẹ́ jáde dáadáa tẹ mọ àwọn ìlú gidi ẹ rí wípé ní tí ò jẹ́ káwọn ìlú yẹn bàjẹ́ òun ni pé wọ́n kó wọn níjànú wọ́n fi wọ́n lẹ̀ wípé nítorí bá wù ọ́ ló lè ṣe. ọ̀rẹ́ mi kan bẹ medical doctor ni wọ́n wà ní Saudi báwo ni Saudi báwo náà ṣe rí peace maintain nílùú wọn tí ò sí wàhálà tí ò sí nǹkan kan ṣé àwọn èèyàn tó wà ń bẹ̀ ṣé màláìka ni wọ́n ní àbá ìjẹ̀nu ó ní wọ́n ṣe màláìka ó ní òfin ni èèyàn bí yín náà ni wọ́n. ó ní òfin ni ó ní níbẹ̀ yẹn kò sí ọmọ ìyá mi ní ṣe mí tó bá ti lùfin wọ́n dá sẹ̀ríà fún ọ ni. ó ní lọ́dọ̀ tí wàá ń bì tẹ́nìkan fọyàn gi lérí
tẹ́wọ́ tí wọ́n tún lọ lè bá àwọn fámìlì rẹ̀ dákẹ́ mọ́ bínú àwọn ń jà ní ó ní kò sí ìtọ́kàn wọn o ọ̀sán owó ìtanràn fún ẹni tó fọ́ngi lórí òun lẹ́yìn tán bá tún fìyà jẹ ọ́ tán ó ní so kálukú ara ń wà lórí ilé rẹ̀. repercussion wà fáburú téèyàn bá ṣe. bọ̀ nàìjíríà yìí èmi ò rí bíi tí àwọn èèyàn ti tún lè ní freedom tó kọjá nàìjíríà náà lèmi fi mọ́ accuse international organization kan wọ́n ní Amnesty International wọ́n wá publish ẹ̀ jáde wọ́n ní nàìjíríà ni wọ́n ti ń violate human rights jù kò sí freedom of speech ní nàìjíríà wàláhì irọ́ ni ibi téèyàn ti lè sọ anything tẹ́nìkan kan ò ní bí ọ́ tọ́kàn bọ́ sórí social media ọkàn mọ ṣépè lẹ́ni tó bá wù ọ́ ọkàn mọ sọ̀rọ̀ tí ò dá sẹ́ni tó bá wù ọ́ tí repercussion kò ní ṣẹlẹ̀ wàláhì nàìjíríà yìí ni. La ilaha illallah. ní United Kingdom Britain ọmọ Africa kan gbá bọ̀ lọ́wọ́ ọkàn collapse ni bó ṣe wá collapse ọlọ́run sáà ni wọ́n rí revive wọ́n gbé lọ sí hospital ọmọ ìbò kan wá bọ́ sórí social media wọ́n wá ní ìtòhun tí ẹ̀ ń wò ni pé àwọn Africa yẹn àwọn ọmọ ẹran kó tiẹ̀ kú dànù bó ṣe sọ̀rọ̀ yẹn tán òun náà ti rí pé òun ti sì sọ ó sì delete ẹ̀ immediately àṣé kó tó delete ẹ̀ àwọn tí wọ́n download ẹ̀ wọ́n ti download ẹ̀ wọ́n arrest ẹ̀ wọ́n sì prosecute ẹ̀ fún racism. torí àwọn regulatory body tó ń monitor social media wọ́n ti rẹ́ni tó post wọ́n rí n tó wí pé ó lè dàlúrú tó ti bó ti delete tiẹ̀ òfin gbé òun. mo á fi compare ẹnìkan tó bọ́ sórí social media ní tí mo rí ni mo ń sọ yìí o ó ní nítorí tiẹ̀ ń wù wọn báyìí ni pé kí president Muhammadu Buhari ó tiẹ̀ kú dànù wàláì tàláì nǹkan kan ò sì ṣe kọ́dà ẹnìkan kan ò tọ́ pé ó ṣe lè wírù nǹkan báyìí so orí society báyẹn tó máa fi tá a bá gbára wa láyè tó máa ń lọ báyẹn tí máa ń lọ báyẹn kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí á padà bára níbi tá a padà máa kábàámọ̀ pé ta ló ní kí gbogbo nǹkan báyìí ọmọ ṣẹlẹ̀. ẹ ṣe pọ̀ lọ́ọ̀yà níbi tẹ́ ẹ bá dé o amòfin nìyí níbi ẹ sì mòfin dé kódà ẹ tún jẹ́ amòfin tíjọba ń lò pé bẹ́ẹ̀ nìkan bá dáràn ẹ lọ sojú ìjọba ń bẹ̀ bẹ́ẹ̀ ni òun bí yóò sì jẹ ìyà tọ́tọ́ sí. ìgbà tẹ́ ẹ wá wà lẹ́nu iṣẹ́ ńbo lẹ bófin lílò dé tófin wo òfin capture àwọn tó bá ṣe irú aburú wọ̀nyí kí jìyà tọ́tọ́ lè wà fún wọn. kí ló ṣẹlẹ̀ sófin wa sáà tí ẹ ní òfin tó múrú ẹni tí ń bá ń wíwò kúrú báwọn. ẹ ṣeun sá. òfin wà dáadáa àtẹ̀lé ni. tọ̀ bí bò. òfin wà. àmọ́ kíní kan mo fẹ́ pàkíyèsí sí. tí òfin bá wà téèyàn bá tẹ̀lé ó ṣe déédéé pé kàtẹ́ ní kò sófin rárá. ṣe rí àwọn tí wọ́n kọ́kọ́ gbé Nàìjíríà lé lọ́wọ́ ìpè àwọn èèbó kù Nàìjíríà àwọn agbé Nàìjíríà lé wọn lọ́wọ́ wọ́n ṣiṣẹ́ gan o. Allahu Akbar. ṣàṣà ní ìwà burú kan tí ó wà captured nínú àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ fún criminal activities. ṣàṣà ní àbí téèyàn bá tí ìrònú débẹ̀ ló kù. ṣe mọ̀ wípé kò possible kéèyàn máa sọ pé nǹkan báyìí aṣòfin lé lórí eléyìí aṣòfin lé lórí ìwé tí wọ́n tán máa ń ṣe báyẹn ìwé tí ó jẹ́wé òfin yóò ti tóbi jù ẹnìkan àwọn èèyàn nílé kà á tán ṣùgbọ́n wọ́n mọ̀ máa wọn kókó abẹ́ kókó yẹn òun làwọn nǹkan mìíràn tí wọ́n á jáde pé tó bá ṣe báyìí o lè má sí direct òfin lórí rẹ àmọ́ òfin yìí ó ti kọ́fà rẹ̀. ṣẹ́rí gbogbo àwọn ìwà pálapàla tó wà lórí social media yìí òfin kan ti kọ́fà rẹ̀ tó wà London Penal Code tí wọ́n bá lọ wo section 114 àti section 392 méjèèjì yẹn kò sí ní tó lè mọ̀ ṣẹlẹ̀ láburú lórí social media tí méjèèjì yẹn ò ti take care. Section 114 yẹn òun sọ̀rọ̀ nípa kéèyàn sọ àbí kéèyàn ṣe nǹkan tí ó dà lúrú tí ó dá wàhálà lẹ̀ láàrin ìlú. Section 114 yẹn wọ́n á sọ wípé tẹ́nìkan bá lọ hùwà kan àbó sọ̀rọ̀ kan pẹ̀lú pé èròǹgbà pé òun fẹ́ dá wàhálà lẹ̀ káwọn èèyàn mọ bára wọn jà kán mọ forí gbárí kán mọ sí píìsì mọ́ kọ́mọ̀ jẹ́ pé ó lérò òun lẹ́mìí àmọ́ tó sọ òun tá a bá gbé yẹn wò ọ̀ká pébù kọjá síbẹ̀
òfin tí wọ́n ń ṣe yìí ní tí wọ́n kọ síbẹ̀ gẹ́gẹ́ bí ìjìyà yìí bí ẹni pé kì í ṣe ìjìyà mọ́ ni kí ló ṣẹlẹ̀ débi tí Law Reform Commission ò ti sọ̀rọ̀ eléyìí ò di pé tó hùwà tó lè dàlúrú náà máa lẹ̀ wọ́n ọdún 10 tó hùwà tó lè dàlúrú náà san 5 million san 10 million kí ló dé tí ò ti yí padà sí. ṣẹlẹ̀ yìí o kò sí ẹ̀ka tí wọ́n fẹ́ sọ jù ń bẹ̀ ni pé ó depend lórí àwọn tí wọ́n wà nípò àṣẹ. wọ́n ń gbọ́ báyìí wọ́n sì ń rí wa báyìí. ṣe hàn pé a ní National Assembly. bẹ́ẹ̀ni. a ní State House Assembly. bẹ́ẹ̀ni. so ojúṣe wọn òun ni kán mọ wò pé ká tójú bọ pé òfin yìí o ti kò múlà káì lọ́wọ́ mọ́ ẹ jẹ́ ká tún yí padà ní nǹkan bí ọdún 3 àbí ọdún 4 sẹ́yìn so mo ní opportunity wípé wọ́n invite mi wá sí Niger State lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ reform penal code torí penal code kankan náà lájọ ń lò wọ́n á fẹ́ reform penal code so èmi náà lọ present paper ń bẹ̀ nínú nǹkan tí mo recommend fún wọn jọ́nà lọ́rùn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tí wọ́n ṣe ń gbà yẹn o kò take care ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí ń ṣẹlẹ̀ mọ́ nísìn àwọn punishment tó sì wà lábẹ́ òfin yìí àwọn punishment yẹn kò lè achieve nǹkan tá a fẹ́ kó wọ́n achieve pé so kí wọ́n review rẹ̀ nítorí wọ́n á ṣe lẹ́yìn ìgbà náà èmi ò mọ̀ mọ́ but èmi sọ tèmi gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé lé mi lọ́wọ́ so ojúṣe àwọn tí wọ́n jẹ́ amòfin ojúṣe ìjọba ni tíjọba bá ti rí i pé nǹkan kan ń ṣẹlẹ̀ tí ò dáa mo fẹ́ fi kíní kan ṣe example ìgbà kan bẹ tọ́ pé ní Kwara State wa yìí ẹ fẹ́ lè mọ́ jáde síta ẹ fẹ́ lè mọ́ lọ àwọn higher institution àwọn cultist ni wọ́n mọ tàbọn lọ́sàn-án gangan ni ìgbà tíjọba kan dé wọ́n rẹ̀ sòfin òfin anti-cultism ọ̀wọ́n ọdún 10 àti 50,000 naira wọ́n wá empower àwọn ọlọ́pàá àti Ministry of Justice ìpètọ̀ ẹ fight kìíní yìí in fact kò tó ọdún kan lọ tó fi di pé nǹkan tí ń jẹ́ cultism ó reduce gan láwọn institution wa so irú social media yìí irú law ta sọ yìí even tó wọn bá tẹ̀ tí change punishment yẹn ká ní ṣebí ọdún 3 kìí ṣe ń tọrọ ọrùn fa tẹ́nìkan bá sọ̀sọ́kúsọ kan tán bá gbé tán bá lẹ̀ wọ́n ọdún 3 tán play fídíò ń tọ́ sọ by the time tó bá dé padà àkọ́kọ́ náà kò ní ṣe é mọ́ ẹni tó bá gbọ́ yí pé ẹni yìí ṣerú nǹkan báyìí òun náà ní dárú ẹ̀wò mọ́ ọgbà tí ò sí nǹkan kan pé èmi ti rẹ́nìkan tó sọ báyìí tó sọ fún mi 1-on-1 ni wàláhì tàlà àbáyẹn ní òun máa ń bẹ lọ́run ní pé kọ́nà mọ̀ jẹ́ kú alájà àgbà ó sojú òun ẹgbẹ́ ọmọ wọn lẹ́ni yìí jẹ́ o wípé òun ọ̀fẹ́ wà láyé ńgbà tálájà àgbà bá ti kú ẹ wá worú loyalty yẹn kẹ́nìkan á bọ́ sórí social media àbọ̀ lọ rìkọ́dù bí nǹkan ni kọ́mọ á ṣépè lérú bàbá wọn kọ́mọ sọ̀rọ̀ tí ò dáa sí i sẹ́yìn pé irú àwọn loyalist tí ẹ bá jẹ́ èèyàn péjú kí wọ́n ń pè é olúwa rẹ̀ ti ya àwòkánù tí ẹ bá ṣe pé Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ follower bàbá yìí wọ́n mú ìwà bàbá yìí pé èyàn fi jàgídíjàgan yanjú nǹkan táwọn bá dìde pé àwọn fẹ́ lọ àtàkì ẹni òun náà láwọn tí wọ́n ń support ẹ̀ ìlú lẹ́ta ti bẹ̀ dàrú irú tó ṣe òun immediately lọ́yẹ̀ kan ti arrest ẹ̀ kan sì lọ prosecute ẹ̀ but dòní ìrọ̀gbẹ́ nìkan kan sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tá a lófin ọ̀rọ̀ yẹn sì wà recorded so alófin wọn tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tán á ní wípé àwa èèyàn tá a jára lù gan àwa gan èyí fight fún right ara wa sẹ́yìn pé bẹ́ẹ̀ ṣe wáyé nísìnyí bàbá mi lẹ jẹ́ kọ́lá kìí ṣe pé bíi bàbá mi lẹ jẹ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ kan tí ò dáa sí yín mo lẹ́tọ̀ọ́ pé kí n dìde pé o ò lè sọ tó ń sọ òun nítorí tó ń sọ yìí kò correct ẹni yẹn tí mo mọ̀ dáadáa ni so tó ń sọ yìí òun parọ́ mọ́ wọn ni so mo dẹ̀ ní interest láti protect so ó yẹ kí n lè gbégbèsè kì í ṣe pé bóyá kí n lọ bá a já o kí n lọ lè report ẹ̀ fáwọn ọlọ́pàá but èèyàn mélòó ní í ṣe inú wa ṣèbí tí wọ́n bá ti bú wa akànká ọgbìnra náà ní pé ẹ̀rákùnrin fílẹ̀ ẹjọ́ mọ̀ ṣe lọ à ń fàyè gbàgbàkúgbà bọ́ọ̀ kan bẹ orin ní kọ bọ́ọ̀ kan náà bẹ òun náà máa ń kọrin máa ń ṣeré dèrèdè lórí social media ó wá lọ bú bọ́ọ̀ yìí ó ní bóyá kìnnì kan ó gbéjà apá kan sínú ó sà sọ̀rọ̀ tí ò dáa sí i ní bá a ṣe máa ń sọ yìí náà ni bẹ́ẹ̀ sì ni ẹ rí i pé mo dákọ̀ section 392 lẹ́ẹ̀kan section 392 ní tó sọ ní pé ìwọ tó bá defame yàn tó sọ̀rọ̀ tí ò dáa sí i wọ́n punish ẹ pẹ̀lú ẹ̀wọ̀n ọdún 2 àbí kan fine ẹ àbí kan san fine kan kò sún lẹ́wọ̀n ọdún 2 bọ́ ìtọ́ adó lórí yìí tó mọ ráìtì ara rẹ̀ Ìlọrin yìí gan lọ́wọ́
tó ti wá lọ tó ti ṣe Ọ̀pọ̀ ẹjọ́. direct complaint against ọmọ olórin tí wọ́n ń ṣe náà dandan yìí kódà àwọn ṣe rìpílísì ẹ̀ lókè kúra ni láyé rẹ̀ kò tún jẹ́ dánwò mọ́ bọ̀tẹ̀ èèyàn mélòó ní ṣerú nǹkan báwọn nu wa tá a bá ń tẹ̀ lófin. èèyàn bẹ́ẹ̀ sì ni ojúṣe wa ni èmi máa ń sọ fún àwọn èèyàn èyí wọn ò ní sọ fún ọ pé o lẹ́mìí ìdáríjì téèyàn bá ṣe nǹkan tí ò dáa sí ọ gbégbèsè òfin lórí rẹ̀ kése pé wọn ló ń protect ara rẹ̀ ó tún defend ẹlòmíì náà because tó bá ṣe fún ọ tó bá mú jẹ yóò tún ṣe fẹ́ lòmíì. ẹ ṣe púpọ̀ now a ní oríṣiríṣi iléeṣẹ́ tí wọ́n láwọn kíyèsí ti ń lọ lórí àtẹ́gùn tá a bá ní ká máa dákọ̀ wọ́n tó mẹ́ta àbí mẹ́rin tó ṣe pé tá a bá béèrè rẹ́kọ̀dù pé ṣé ń wo social media ẹ̀ ń wo táwọn èèyàn ń sọ àti ń tọ́da àti ń tí ọ̀dà wọ́n ní rẹ́kọ̀dù àwọn nǹkan wọ̀nyí àwọn yìí là ń pè ní regulatory body tó yẹ kí wọ́n ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe kí lẹ́yìn rò pé kò jẹ́ kí wọ́n gbé gbèsè tó tọ́ kí lẹ́yìn sì rò pé ẹ fẹ́ fúnjọba nímọ̀ràn lórí ibi tọ́rọ̀ social media dé báyìí torí ó ti fẹ́ ṣàkóbá fórílẹ̀-èdè tayọ àwa nílé iṣẹ́ rẹ̀kẹ̀tẹ̀ tá à ń sanwó fáwọn èèyàn tíṣẹ́ wọn ò sì yọ. sẹ́rí tó fa eléyìí ò ní pé sẹ́rí nàìjíríà wà yìí tábà sọ̀rọ̀ dọ̀rọ̀ àwọn èèyàn ò rí kéèyàn máa serve under ìjọba wọn ò rí nírí pé kíní kan wọn torí rẹ̀ gbà mí mo sì gbọ́dọ̀ rí wípé nítorí torí rẹ̀ gbà mí mo ṣe ní táwọn èèyàn ó jẹ níbẹ̀ òun náà wà á ta. ló pàtàkì sí wọn. so bó ṣe wá rí káàkiri gbogbo ẹ̀ kánú ẹ rí nísìnyí pé ẹ mọ̀ wọ àwọn tí wọ́n ń control traffic ẹ mọ̀ rí àpẹẹrẹ wípé traffic tó ń control yẹn kìí ṣe pé òun kí àwọn èèyàn mọ̀ lásìdẹ̀ kìí ṣe òun lọ́jọ́ wọn lójú bíi kí wọ́n múyàn kan gbà kan lọ́wọ́ rẹ̀ so irú rẹ̀ náà ló ń ṣẹlẹ̀ because tó bá ní èèyàn regulatory body wà táwọn kan aburú sì ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ wá rí nǹkan kan ṣe sí i a jẹ́ pé kò sí regulatory body nù. ó yẹ kí ìjọba. then secondly mo tún observe kìíní kan wípé àwọn èèyàn sábà fẹ́ forí gbárí ẹ tó bá sì fẹ́ tún lu ṣe yóò forí gbá àwọn èèyàn because ibi ìbàjẹ́ làwọn èèyàn máa ń fẹ́ sábà wà bọ́lọ̀ ṣe dá àwọn èèyàn nù ẹni tó bá fẹ́ tún lu ṣe kò ní kọ̀ láti ṣẹ̀yàn but àwọn èèyàn wa kò ṣe àwọn èèyàn fẹ́ kọlù yàn ẹni báyìí ló ṣerú nǹkan báyìí tá a bá ní ká mú ká fìyà jẹ àṣẹni báyìí so wọn á ń wò wá ràn. wọn fẹ́ sẹ́yìn àmọ́ wọ́n láyà sọ́lọ́run. wọ́n láyà sọ́lọ́run wọn ò sì kọ̀ kí ìlú ó dàrú. then àwọn international community náà wọn ò help wa. ìgbà kan tí wọ́n sọ tán legislate ọ̀wọ́n tẹ̀ ti legislate against hate speech. tẹ bá rí the way táwọn Amnesty International yìí tán fi ń condemn Nàìjíríà ẹ̀yin sì ń control lu yín kí ló dé tẹ̀ ń ṣe báyìí fáwa. tẹ lófin lọ́dọ̀ yìí tẹ fi mú àwọn tó bá ṣàìdá yìí lọ́dọ̀ tí. àwọn ọmọ Nàìjíríà kan bẹ wọ́n lọ sí Dubai wọ́n á rò pé fake document náà fi wá sílùú àwọn wọ́n á arrest wọn ìgbà tó ń arrest wọn wọ́n á ṣe fídíò ní airport tán ti arrest wọn pé ẹ wo Dubai la wà yìí o wọ́n arrest wa o wọ́n ṣe nǹkan báyìí fún wa o at the end of the day wọ́n á rí i pé pépà wọn jẹ ní o wọ́n á release wọn wọ́n tún á tún wọn rí arrest wọ́n ní ẹlẹ́ẹ̀kejì lára arrest fún yín ni pé ẹ ń fi ìlú wa hàn gbogbo ayé lórí social media àwa sì lófin wípé nítorí bá ṣẹlẹ̀ nínú gọ́fìmẹ̀ntì ọmọ ìlú kan ò gbọ́dọ̀ gbé sórí social media. ẹ wo ètò ká tó wá pé ìyẹn àlejò ẹ wo ètò ń bẹ̀ ń bọ̀ sáà ní gbogbo orú nǹkan báwọn àní ẹnìkan kan bọ́ sórí social media yọkàn wò pé ta ni mo lè sọ̀rọ̀ tí ò dáa sí o yọkàn wo ẹnìkan tó lókọ tí ẹ bá ní kẹ́hìn ọmọ sọ inú yóò sì mọ bàjẹ́ kẹ́nìkan kan dìde mẹ́mọ́rítàbà ẹ̀mí àòfin lọ́rin ẹ má sọ̀rọ̀ lọ bí eléyìí àti kó lórí ẹ̀ bí wọ́n ṣe fẹ́ mọ làwọn tí ń sọ̀sọ́kùsọ sí bàbá wa ọlọ́lọ́ba lọ́rin àbáwọn àfáà bí wọ́n ṣe fẹ́ mọ ní dààmú wọn. ó lágbára o àfi kíjọba kásì kan fi nǹkan mójútó tó bá fẹ́ kó bàjẹ́ jù báyìí lọ. ẹ ṣe ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ̀ sì ń wò wá ọ̀rọ̀ Islam àti àwọn tó ń jáde lórí ẹ̀rọ ayélujára òun náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn tí ń lo ẹ̀sìn láti lè fi sọ̀rọ̀ àbùkù sáwọn olórí àbí sẹ́nìkan àrí pé ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ìwà pé èèyàn fira rẹ̀ hàn pé òun ìsọmọlúàbí ni ìwà pé wọ́n bá pèrú ẹni bẹ́ẹ̀ láàfáà aláìmọ̀kan ni ó pèrú ẹni bẹ́ẹ̀ láàfáà kò fá nǹkan kan
àwòká ni bọ́bá á rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ká máa kọ ìròyìn tí èso òótọ́ tá a mọ̀ sí fake news náà kètí jẹ́ tí ìjọba mójútó bó ṣe yẹ kí ni ò sì jẹ́ kíjọba mójútó wọ́n dìde ní nǹkan bí ọdún 2-3 sẹ́yìn ipá wọn ó ṣòfin lórí ẹ̀ wọn èsòfin ọ̀hún dì sí wọn èsì tí ìpaná ẹ̀yàn yan ń ta ké sí ìjọba sí ni pé gbogbo tí ń bá ń jẹ́ fake news bó ṣe wà punishable lamẹ́ríkà tó wà punishable ní UK ní Canada àti gbogbo àwọn orílẹ̀-èdè yòókù àti Saudi àti Egypt ẹ jẹ́ káwa náà ṣòfin ọlọ́run ní lànàtúláhì alálìkàzìbí ibi dandan wọn ọlọ́run kọ́ mọ bá òpùrọ́ torí òpùrọ́ fẹ́ báyé jẹ́ ni nítorí ọ̀sẹ̀lẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ táwọn èèyàn bá dìde tán bá ń para àwọn kílẹ̀ fẹ́ ṣe sí so tíjọba ọba wúlò ẹ dákun ẹ gbìyànjú ẹnìkan sì jáwádé ẹ mọ̀ pé ìjọba tá à ń lò presidential là ń lò àwọn mẹ́ta níjọba ìjọba aláṣẹ executive ìjọba asòfin legislative ìjọba ìdájọ́ judiciary ẹ jẹ́ káwọn méjèèjì tí wọ́n yẹ kí wọ́n ṣòfin executive àti legislative ẹ fẹ́nu kò lórí àwọn ìyà tọ́tọ́ lórí fake news yìí ẹ̀yin náà kúkú rí ìyà tí ń jẹ ẹ̀yin náà níbi tẹ́ ẹ wà ntẹ́ ẹ̀ ṣe wọn ó pẹ́ ẹ ṣe ntẹ́ ẹ̀ ṣe wọn ò ní fẹ́ pariwo rẹ̀ káráyé mọ̀ kán má bàa sọ pé wọ́n mọ̀ yin ìjọba yín ṣé ń tọ́ dànù so ẹ jẹ́ ká ṣe òfin lórí fake news kí àtọ́tọ́ kọ́ máa bá ẹni tó bá kúrú wà bẹ́ẹ̀ so that orílẹ̀-èdè tiwa náà lè dàbí àwọn yòókù ètò ìdájọ́ ti wà ńlẹ̀ fún yín pé ntẹ́ ẹ bá ṣe tọ́ da yes wọ́n gbéyàn wá bá wa á pé yes ntọ́ ṣe dà tó bá gbéyàn wá bá wa lórí tọ́ ṣàìdá wọ́n jẹ̀lúwa rẹ̀ ń yá ẹ dákun ẹ já ṣèjọba rẹ̀ ẹ rántí pé njọ́ àkọ́kọ́ tẹ́ dé ààyè yìí alukur'an àbí bíbélì lẹ fi búra yìí pé ẹ ṣe òdodo ẹ sì ṣe ń tọ́ yẹ ẹ wá débẹ̀ tẹ́ ẹ lè máa ṣe ń tó wù yín o bọ́mọ orílẹ̀-èdè ó sì máa blame yín pé ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ lọ́lọ́run gan rédè àti jẹ́ olórí tí ó bá ṣe ẹ̀tọ́ fáwọn aráàlú níyà ọlọ́run ní jẹ́ yín yá so ibi tí àmọ́ ètò tèmi wá sópin ni lọ́ọ̀yà àgbọ́dọ̀ dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ jazakumullahu khairan kọ́lọ́run jẹ́ káríra wa pé kó sì gba eléyìí náà ní ẹ̀sìn fún wa kó fi sínú mizanu hasanati wa èmi àtẹ̀yìn àmọ́ dágbére pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.